burúkú ẹ̀dá tí ó parun lójijì ni wọ́n ti sọ pé mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ Tinubu Ọlọ́run bá tó ní mímú tó ń bẹ̀ ọ́ bí bàbá Tinubu wọlé ẹlẹ́gbẹ̀ẹ́ àwọn olórí burúkú tí wọ́n parun lójijì ní ìṣẹ̀tàn tiwọn ní ìṣẹ̀tàn tiwọn ní ìṣẹ̀tàn tiwọn ní má ṣẹ̀tàn tiwọn mo kúra ló kọ́ lọ́ntọ́ lẹ́mí màá gbẹ́ lómi ṣe pé tí o ní jẹ́ kẹ̀kẹ́ tó fi jáde láyé. àwọn bàbá olúgbọ́n wá ní Sunday mọ́ni bàbá olúgbọ́n ní Sunday mọ́ni sáà security ló bẹ̀rẹ̀ mo ní bẹ́ẹ̀ ni o lè rí àwọn ọmọ bíi 50,000 mo ní bàbá mi máa rí bẹ́ẹ̀ lọ tí ẹ dẹ̀ lè fèsì àwọn terrorist tó ń disturb wa lè mo ní bẹ́ẹ̀ ni bàbá ní àwa sọ fún president pé ẹgbẹ́ security fún ọmọ yìí ó fèsì àwọn terrorist yẹn àti Kwara ni o àtẹniwé ẹ̀ ní ọlọ́dẹ fàṣẹ àwọn bàbá yẹn kó bá bàbá Tinubu sọ̀rọ̀ bàbá ní terrorist ni àníkẹ́ fèsì mo ní bàbá terrorist náà làá fèsì kó sì tó kọ́ làwọn Fúlàní tẹ́ máa ṣe dáadáa tàbí Haúsá tí ń ṣe tiẹ̀ jẹ́jẹ́ àdéhùn alápẹ̀lú wọn ṣùgbọ́n àwọn terrorist wọ́n ń wọnú ilẹ̀ wa pé káwọn bàbá wa mọ̀ lòdò kọ́ mọ̀ lòdò àwọn yẹn ni àfẹ́mọ́ wọ́n ní kò sí tó fi ṣe yẹn lọ àríjà àwọn yẹn rẹ̀ lọ kọ̀wé wa ẹ bá pàtẹ́ ọkọ̀ Ọlọ́run bá tó rí mi torí pé ọ̀pọ̀lọpọ̀ fàmí wọ Yorùbá nìsan ó wù mí fúnra mi ni mo gbọ́rùn ara mi sí ìgbà tí mo dẹ̀ rí pé omi tí mo gbọ́rùn sí léèdì ó lè gé mi lọ́rùn táwọn ọmọ mi wọn máa fi sí pinnu sàárè lọ́la àfi kí n kọ́kọ́ lọ sí. mo tó ṣẹlẹ̀ sí mi ẹ̀tẹ́ mi bá dé yóò dìdàkudà ní omi tó ti ní stroke. mo wà nù sọ̀rọ̀ fún ọdún márùn-ún mo kọ́ ilé ẹyọ kẹ́kọ̀ọ́ ni mo ní o Òṣùpá bá mi sílẹ̀ kan 2009 bàbá mi Adéwọ̀lú Ládọjà tọ́lọ́ ń lò tí gbogbo ẹbí dominira yìí òun ni mò ń tẹ̀lé kọ́ lọ́mọ pa bàbá Olúbàdàn rẹ̀ àti gbogbo ọba tí ń bẹ́lẹ̀ Yorùbá Ọlọ́run wa lo bàbá Tinubu tí wọ́n bá bá bàbá yẹn sọ̀rọ̀ tí ọba gbọ́ kí mo fẹ́ bọ́ lọ́wọ́ èyí mo gbé lẹ́yìn òdi àwọn tí fi mí pa ọmọ fi mí pa ó lọ náà àwọn ọmọ fi mí pa ó lọ ní wọ́n láwọn ń jà fún mi wọn ní ẹ̀dá onú gúrúùpù wọ́n fẹ́ẹ́ sì gbá èmi tó yẹ pé ńgbà mo bẹ̀rẹ̀ sọ́ọ̀gì tó jọ yé gbogbo wa tó kò sẹ́ tó lè mú pa kọ́bọ̀ lọ́wọ́ wọ́n ń pe gbogbo gúrúùpù mo tún fún ọ lọ́wọ́ lápò ara a tún sanwó sí mọ́tò máa rí kó sọ́kọ̀ pé ní sórí rẹ̀ kì í ṣe pé torí nǹkan kan torí pé ìran wa ní Yorùbá ni wá àwọn kan ò lè terrorist kan ò kẹ̀lé dé wọ́n fún wa gàràgàrà Ọlọ́run wa ni bàbá Tinubu yẹn kó fi kẹ́mi gbogbo ayé rẹ̀ lọ́ba ń bá gbogbo àwọn bá dárí jọ pọ̀ pé ẹja lọ bá ọmọ yóò ṣe kankan náà kí lẹ́sẹ̀ mi ṣé mo ṣe síta tó mi. mo ní Fúlàní terrorist mọ́ pàpà mọ́ ẹ̀kọ́ lórí ilẹ̀ wa wọ́n Buhari tó jẹ́ president tó bá ti lè ṣe déédéé ẹ̀pín Nàìjíríà ohun tí mo sọ nìyẹn kò ní pọ̀ jù kò tí pọ̀ jọ̀rọ̀ tí mo lè sọ náà. ẹ̀tọ́ mi ni mo béèrè. ẹ̀tọ́ wa ni mo béèrè. wọ́n wá nípa wọ́n pa àdògán wọ́n pa bàbá táyì ìyá mi kúlé lórí wọ́n pa àwọn kẹ́lẹ́kọ̀ọ́ lórí ìrìn àjò yẹn àwọn ọmọ mi sunkúnsunkún mo gbà fọlọ́. ta ló bá mi rántí ìyá àdògán ta ló bá mi rántí ìyá bàbá táyì àtàwọn ọmọ rẹ̀ mọ́ ta ló rántí fámìlì ìyá mi kò sí ó ti wà lọ́rùn mi nìkan. okay now àwọn bàbá kan wá dìde pé ẹ̀sùn lọ́dọ̀ bàbá Tinubu yẹn yára bá sọ ọmọ yìí lọ́rùn lẹ̀ kó lè mọ padà tí kò ṣe ń ṣe nǹkan rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá yẹn dẹ̀ ni mo gbọ́ ẹ tó bá ní kí mọ́tò ilé Tinubu yẹn kó yóò sòkò tọmọtọmọ. gbogbo ayé mi tẹ̀lé bàbá Tinubu yẹn yóò sì wọlé second time. tọ́ba wa ní bẹ́ẹ̀ mi tọkàntọkàn ó láti support ojú mi. bàbá yẹn wá ní pé ibi tọrọ mi pé Sunday mo ní bẹ́ẹ̀ ni bàbá mi bàbá yẹn olórí tó ní wa gbogbo aláfẹnu wa kọ nípa àwọn bàbá yìí. bàbá Tinubu mi táwọn ọ̀gbẹ́ni Ọlọ́run yẹn dáadáa ẹni ire ni ọ̀yẹ́ kọ́ sọ pé òun náà rí jìbì torí mo kú. a lè sọ fún ọ yí pé àwọn Fúlàní ń pa wá ẹ̀yin bàbá yẹn dẹ̀ lájú ilẹ̀ ká mọ̀ sọ fún ẹgbẹ̀lẹ̀ gbàgbẹ́ dẹ̀ lájú ilẹ̀ wọ́n sì ń pa wá ṣe mọ̀ pé káyọ̀ wọ́n yìí ni èébú àgbà à ń sọ pé ẹ̀dẹ̀ lájú ilẹ̀ wọ́n dẹ̀ ń pa wá ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ àwọn bàbá yẹn ò tún wá jí sọ̀rọ̀ bàbá òní ní ọmọ wa ní nà ọba bú wa ńkọ́ ọmọ bàbá bú wa sáràtà ní kó bú wa ẹrù bàbá dáadáa bàbá òní ní gbogbo alákùnjọ wa mẹ ó ní bíbò ó tún sọ Ìgbòho ṣá bí ò bá bú mi ta ló fẹ́ bú mi. Sunday bàbá òní ní Sunday ọmọ mi ni adẹ̀bẹ̀rẹ̀ àwọn kan wọ́n tilẹ̀kùn mọ́rí fún wa àbínú àbínú bàbá Olúgbọ́n sí gbogbo olẹ̀kùn lẹ̀ Olúgbọ́n adé bàbá dáadáa Olúgbọ́n bàbá alálùbáríkà bàbá Olúgbọ́n ní Sunday mọ́ ní bàbá olùtọ́ bá pè mí láago méjì òkú tí n bá gbé pọ̀ mí bàbá mo wá dé bàbá mo ń bọ̀ láti jọ́ ẹ̀ mo ń bọ̀ rí láti ibìkan lóru ikú tọ̀nù mi àtàwọn ọmọdé wa ní mọ́tò ní mo ní jẹ́ pé àbọ̀ Olúgbọ́n wò ná tọ́nu la wà yìí mo á pe bàbá yẹn níbi 1:30 or 2 o'clock. ok Sunday bàbá mi ẹ̀sùn ní onífóònù rẹ lójú mi kí ló fẹ́ ṣé kò sí mo lọ wà
mo ní mo tọ́ náà mo wà mo ní kí n gbọ́ sẹ́yìn wò ní Sunday mo ní kọ́ kò ní máa jẹ́ mo ní kí n sa ìwò ní kí n lọ kíláàsì bàbá Olúbàdàn nígbà àgbà yóò mọ̀ pè mí lẹ́sẹ̀kẹsẹ̀ àmì kí ló fẹ́ àní bàbá mi ọkùnrin balẹ̀ máa lọ rí pírẹsidẹ́ǹtì lórí ọ̀rọ̀ àyẹ̀jú ẹ̀ tó bá ti cooperate pẹ̀lú gàdá bá fẹ́ ìjà tó ń jà ìjà gbogbo wa ní wọn náà wo nǹkan tó ti sọnù mo níbẹ̀ ni bàbá mi ọkùnrin balẹ̀ gbogbo oúnjẹ tí mò ń jẹ́ nulẹ̀ lọ́wọ́lọ́wọ́ àtàwọn tó tẹ̀lé mi bàbá Olúbàdàn ló kó fún mi. ọ̀rọ̀ mi lè yé bàbá orí bàbá mi látọdún tó ti pẹ́ ni mi ní parọ́ fún mo ní bàbá gbogbo ẹ̀ ó sì há o àkáǹtì tí orí ń bọ̀ sí gbogbo ẹ̀ rọrùn wọ́n sì àkáǹtì ẹ̀ fún ṣùgbọ́n step by step ní kọ́kọ́ lọ kó ráìsì yìí báyìí nulẹ̀ mọ̀ lọ jẹun ẹ wà ń bẹ̀ náà alóòdù mọ́tò ráìsì báwọn sì gbogbo mọ́tò ni nígbà mo tún padà lọ olówó rèé mo ra nǹkan bẹ̀ mo jẹun mo ṣàlejò mo gbàlejò ńlẹ̀ rẹ̀ ọlọ́mọdé káwọn bàbá yọ parun lójijì ṣe àsìkò ìdúpẹ́ lọ gbogbo yín ní parun lójijì àtẹjọ lájọṣe fẹ́ torí pé ohun tí bàbá Tinubu fẹ́ fún wa security là ń fẹ́ fún àǹfààní wọ́n dẹ̀ rẹ́dí àti gbé fún wa ní ẹ̀ bá dẹ̀ sí wa lórí àwa náà gbọ́dọ̀ dúpẹ́ àwa náà gbọ́dọ̀ fi tọkàntọkàn sọpọ́ọ̀tì bàbá Tinubu àdàbà pépé sí wa ìjọba ẹ̀kọ́ bàjẹ́ a gbọ́dọ̀ fi lókàn ká fi sọpọ́ọ̀tì bàbá yẹn tí wọ́n bá fún wa ń sọpọ́ọ̀tì pé ẹ̀dùn táwọn èèyàn yẹn kí security wà kálàáfíà wà orí àlàáfíà làwọn náà gbọ́dọ̀ dúró agbọ́dọ̀ pé àwọn bẹlẹ wa ká mọ sí nǹkan tí o da ẹnà bá síbẹ̀ lè mú agbọ́dọ̀ ṣe nǹkan yẹn ìbániwá àwọn gbọ́dọ̀ jẹ ilésù lẹ́yìn bàbá Tinubu àwọn gbọ́dọ̀ kọ ìtàn bàbá Akíntọ́lá abẹ Akíntọ́lá Awólọ́wọ̀ àwọn gbọ́dọ̀ síbẹ̀ ẹnì panu ni mo rú bàbá Tinubu bàbá gbogbo wa ni bàbá tó bá tó bí yẹn lọmọ bàbá yẹn ni àwọn ọ̀rẹ́ jù mí lọ bàbá mi ni ẹ ti understand bàbá gbogbo wa ni Ọlọ́run tún wá fi kẹwàá ẹ wo gbogbo agbára tí ń bẹ Nàìjíríà lẹ́nu bàbá yẹn sọ pé Yorùbá lọ́run yóò bá ti ń lọ sókè ọlọ́mọdé adé ní ẹ̀yìn mọ́ tó ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo wa mọ̀ pé lọ́wọ́ tá a wà yìí ọmọ Tinubu gbogbo wa torí pé Yorùbá jọ ní wa wọ́n bá rẹ̀ fún aláìka kí n ṣe security yẹn ẹ jẹ́ ká ṣe tọkàntọkàn ká ṣe dáadáa torí pé kórúkọ tèmi náà bá lè wà ókè fún ìwọ lọ sọ pé ó sì bẹ́ẹ̀ ṣé lọ́wọ́ dé táwọn ọmọ tó kó lẹ́yìn wọ́n lọ ń ṣèbàjẹ́ tí ọ̀yẹ́ kan ṣe èmi fi ń dá yín lójú pé bàbá Tinubu sì bẹ̀rẹ̀ wọ́n sì fún security àmójútó àwọn family wa 100% kí sí 99 lẹ́nìkẹ́ bá ń sẹ́nu ẹ̀gbẹ̀gbẹ́ ọ̀rọ̀ yìí ní sọ. àwọn olóṣèlú lé ayé wọn olóṣèlú èmi ò tiẹ̀ rán iye wọn tó ń sọ̀rọ̀ lẹ́yìn mi ò lè sọ lójú mi ò tó bẹ́ẹ̀ ó yá wèrè ò tó bẹ́ẹ̀ kó sọ lójú mi ó lè sọ̀rọ̀ mi lẹ́yìn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ fàmí wọ Yorùbá nìsan ó wù mí fúnra mi ni mo gbọ́rùn ara mi sí ìgbà tí mo dẹ̀ ní pé omi tí mo gbọ́rùn sí léèdì ó lè gé mi lọ́rùn táwọn ọmọ mi máa fi ṣépinnu sàárè lọ́la àbí kí n kọ́kọ́ lọ sí. bẹ́ẹ̀ ni strategy Ọlọ́run tó wá kẹ́ mi o tó ṣẹlẹ̀ sí mi ẹ̀tọ́ mi bá dé yóò di ìdàkúdà ní olómi tó ti ní stroke èmi tí mo mọ̀ bí mo ṣe ń ja èmi tẹ́lẹ̀ dáadáa tí mo wá dẹni tí wọ́n ń gbénu yàrá kan ní Kútọ́nù tí mo fi kò yí rárá ìyẹn lè ní stroke tó yẹ pé àti wá ná 500,000 wà mo bá mi tọrọ ẹ̀ èmi àti sọmọ aládìkún tó yẹ pé ọmọ ilẹ̀ lásán mo lè fún 5 million. wá di wípé tí mo bá fẹ́ gba 500 máa mọ̀ pé àbáwò ló sàtọ̀ ẹ̀rọ láwọn èèyàn tó lè bá mi fún mi sọ̀pọ̀tì ṣe mọ̀ pé kò dáa bàbá Tinubu wá ní mo ṣí ẹlẹ̀ ọ̀sáyé ẹ̀ kókò òmìnira ara ẹ̀ gbogbo àwọn tí ń tẹ̀lé ẹ̀ lọ fún àwọn sọ̀rọ̀ security ẹ̀fẹ́ yẹn máa pín support ọ̀pìn pínkẹ́ lọ àtàkì Haúsá tàbí Fúlàní tí ọba ṣe jàmbá gbogbo ẹni Fúlàní tí máa ń ṣe terrorist ẹ̀fẹ́ sí wọn èmi gẹ́gẹ́ ìjọba máa pín support bàbá dáadáa alárùbáríkà ni sọlọ́ọ̀ níjọba àjẹ fún gbogbo wa ní àsìkò tó rálejò pọ̀ mo wà pẹ̀lú yín gbogbo ẹni wà pẹ̀lú mi. so now bàbá Tinubu náà mọ̀ pé àwọn òkè sọ̀dàlẹ̀ tábàlà wà pẹ̀lú èèyàn báyìí. mo tó bá wọn kálukú ló lè sọ. ẹ̀yin èèyàn olóyè Sunday Igboho Májàsọ́lá ó jáde síta ó sọ̀rọ̀ o látàrí rògbòdìyàn tó ń lọ lórí ẹ̀rọ ayélujára tí oríṣiríṣi èèyàn tí wọ́n ń sọ látàrí ìgbésẹ̀ tí Sunday Igboho ń gbé lọ́wọ́lọ́wọ́. kí ni ìgbésẹ̀ tí Sunday Igboho ń gbé? ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ bá gbàgbé fọ́nrán kan ló borí ẹ̀rọ ayélujára kankan láìpẹ́ yìí. fọ́nrán tá à ń wí sí ìyanilẹ́nu látàrí bá a ṣe rí olóyè Sunday Igboho tí ọ̀gọ̀rọ̀ èèyàn sì pọ̀ lẹ́yìn ẹ̀ bàbí. ọ̀rọ̀ yìí ló ya ọ̀pọ̀ èèyàn lẹ́nu pé ṣèbó olóyè Sunday Igboho ṣèbí Yorùbá nation ló ń jà fún èyí tí a jẹ́ tó fi wá di ọmọlẹ́yìn Tinubu. tẹ́ ẹ̀ bá sì gbàgbé ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ sólóyè Sunday Igboho lọ́jọ́ tó ti pẹ́ látàrí ibi tí wọ́n ti gbé wanted sí orí olóyè Sunday Igboho tó jẹ́ pé kò lè ṣe bó ṣe wù ú lórílẹ̀‐èdè Nàìjíríà. ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ló yani lẹ́nu láìpẹ́ yìí nígbà tí bàbá Ládọjà ìyẹn
Olúbàdàn tó jẹ́ Olúbàdàn tán rògbòdìyàn ni Olúbàdàn lọ bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ tó fi di pé wọ́n gbé wọn tẹ̀dí kúrò lórí olóyè Sunday Igboho ṣùgbọ́n ìgbẹ̀yìngbẹ̀yìn ẹ̀ la rí olóyè Sunday Igboho tó ń wọ́de ká fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ọ̀rọ̀ yìí ló di rògbòdìyàn lórí ẹ̀rọ ayélujára tólúkálùkù sì ń jáde tẹ́sí ń sọ tó wù ú. Ṣùgbọ́n látijọ́ yìí olóyè Sunday Igboho sọ̀rọ̀ o látàrí àwọn fọ́nrán toríṣiríṣi ọ̀rọ̀ sì ń jáde ṣùgbọ́n olóyè Sunday Igboho wá jáde báyìí ó ti sọ ìdí o. Olóyè Sunday Igboho ti jáde o ó ti sọ ìdí tó fi jẹ́ pé òun wọ́de fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Kí ni olóyè Sunday Igboho sọ? ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí ọ̀rọ̀ kúnnú fọ́nrán yìí o. Olóyè Sunday Igboho ó tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí. ẹ wo ẹ má jẹ́ gbà yín lákòókò ẹ̀yin èèyàn tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín lè tẹ́ bá ìkànnì pàdé akí káàbọ̀ sórí ìkànnì wa akí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tó jẹ́ pé ẹ ti wà pẹ̀lú wa tipẹ́tipẹ́ lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ̀ fi ń wò wá ojú náà ò ní fọ́ o etí tẹ̀ fi ń gbọ́ wa etí náà ò ní dì ó rere báyìí létí gbogbo wa ọmọ gbọ́ o tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín lè tẹ́ bá ìkànnì pàdé akí káàbọ̀ sí orí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà níbi tá a ti mọ mú fúnra wa lọ́lọ́kan òjọ̀kan ẹ tẹ subscribe button yín kẹ́ lè máa jàǹfààní lóòrèkóòrè bàbá tó ṣe mú fúnra wa sórí ìkànnì wa àdéhùn àlámúṣẹ lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mú wá ṣe ti gbọ̀nyìn tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sí mọ̀ fi etí ara yín gbọ́ kí tó ní olóyè Sunday Igboho sọ pàápàá nínú fúnra yìí. mo yóò ṣe kankan náà kí lẹ́sẹ̀ mi ṣé mo ṣe síta tó ṣé mo ní kí Yorùbá wọn rìn ní ta ni mo pa mo ní ẹ̀yin Fúlàní terrorist mo pa wa mọ́ ẹ kó lórí ilẹ̀ wa wọ́n Buhari tó jẹ́ president tó bá ti lè ṣe déédéé ẹ pín Nàìjíríà ó tí mo sọ nìyẹn kò tí ì pọ̀jù ọ̀rọ̀ tí mo lè sọ lọ. ẹ̀tọ́ mi ni mo béèrè. ẹ̀tọ́ wa ni mo béèrè. wọ́n wá nípa wọ́n pa àdògán wọ́n pa bùrọ̀bàtà ìyá mi kúlẹ̀ lórí wọ́n pa àwọn kan lẹ́kọ̀ọ́ lórí ìrìn àjò yẹn gbogbo ohun tá a lè ṣe láṣẹ àròmìnira wọn ò fi mí lẹ̀ nǹkan dẹ̀ ń bàjẹ́ lọ mo dẹ̀ bí mọ́lẹ̀ rẹpẹtẹ àwọn ọmọ mi sunkúnsunkún mo gbà fọlọ́ ta ló bá mi rántí ìyá àdògán ta ló bá mi rántí ìyàwó rẹ bàtà àtàwọn ọmọ rẹ mọ ta ló rántí fámìlì ìyá mi kò sí ó ti wà lọ́rùn mi nìkan okay now àwọn bàbá kan wá dìde pé ẹ sọ lọ́dọ̀ bàbá Tinubu yẹn já lọ pàṣọ ọmọ rẹ yìí lọ́rùn lẹ kó lè mọ padà tí bó ti ń ṣe nǹkan rẹ wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá yẹn dẹ̀ ni mo gbọ́ ẹni tó bá ní kí n mọ tẹ̀lé Tinubu náà bí ó sòkò tọmọtọmọ. èmi àti sọmọ Sunday gbogbo ayé mi tẹ̀lé bàbá Tinubu yẹn yóò sì wọlé second time. tó wá ní bẹ́ẹ̀ mi tọkàntọkàn ó ní láti support Tinubu. bàbá yẹn wá ní pé omi tọrọ dé fún Sunday mo ní bẹ́ẹ̀ ni bàbá mi àwọn bàbá olúmọ wá ní Sunday mo ní bàbá olúmọ ní Sunday mo ní sà security ló bẹ̀rẹ̀ mo ní bẹ́ẹ̀ ni o lè rí àwọn ọmọ bíi 50,000 mo ní bàbá mi máa rí jù bẹ́ẹ̀ lọ jù bẹ́ẹ̀ lọ tí ẹ dẹ̀ lè fèsì àwọn terrorist tó ń disturb wa lẹ́nu bàbá ní àwa sọ fún president pé ẹgbẹ́ security fún ọmọ ẹ̀ kó fèsì àwọn terrorist yẹn àti Kwara ni o àtẹniwé ni o ẹ lè wọ ọbẹ̀ mo ní bàbá mi á sì jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run dẹ̀ fàṣẹ sí àwọn bàbá yẹn bá bàbá Tinubu sọ̀rọ̀ bàbá ní terrorist ni àníkẹ́ fèsì mo ní bàbá terrorist náà làá fèsì kò sí tó kí n pẹ̀lú àwọn Fúlàní tẹ́ bá ti dáadáa àbí Haúsá tí ń ṣe tiẹ̀ jẹ́jẹ́ ní wàhálà pẹ̀lú wọn ṣùgbọ́n àwọn terrorist tó ń wọnú ilẹ̀ wa pé káwọn bàbá wọn mọ̀ lògùn kọ́ mọ̀ lòlù àwọn yẹn ni àfẹ́mọ́ wọn ní kò sí tó fi ṣe yẹn lọ àríjà àwọn èèyàn rẹ lọ kọ̀wé wá àbúrò ẹ̀ fún ẹ bá ń pàtẹ́ fún bàbá àti gbogbo àwọn ọba tí ń bẹ́lẹ̀ Yorùbá pátápátá gbogbo ọba tí ń bẹ́lẹ̀ Yorùbá lọ́dún ti wà lọ́wọ́ tá a wà ìjà terrorist kò ní ìjà àti wà nìkan ó ti dìjà gbogbo Yorùbá àgbáyé ó ti dìjà àwọn ọba ilẹ̀ Yorùbá tó gbé tàbá bẹ̀rẹ̀ ẹ̀ sì àwọn adájọ́ sí náà rèé àwọn àgbẹ̀ ọmọ lo kó ṣe kó lo òun sì lo èmi lè fi ń dáhùn bàbá mi lójú pé tí ẹ bá fi àyè gbà mí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ yìí tí bàbá Tinubu ṣe fún wa ní sọ̀pọ̀ òbí sí tẹ́rọ̀sì gbogbo ilẹ̀ Yorùbá là ń sọ nípa ẹ̀rọ ní gbogbo ilẹ̀ Yorùbá ń bí wèrè ní àfihàn wèrè. so gbogbo ẹnikẹ́ni tí wọ́n wá ń kóra wọn jọ lọ́tún lọ́sì lórí bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n pa àwọn rẹ̀ nù. wọ́n kóra wọn jọ lódì
Ọlọ́run bá tó rí mi tó ní wá gbogbo aláfẹnu wa kọ nípa àwọn bàbá yìí. Bẹ́ẹ̀ni o. Bàbá Tinubu mi táwọn mọ̀ pé ní Ọlọ́run yẹn dáadáa ní ẹni ire ni kò yẹ kó sọ pé òun dáríjì mi torí mo kú. tọ́ ẹ̀yin èèyàn ọ̀rọ̀ rẹ o látàrí fọ́nrán tí olóyè Sunday Igboho fi sórí ẹ̀rọ ayélujára kílẹ̀ yín náà rí sọ sí fọ́nrán yìí ẹ wò ó ìtẹ́yìn náà bá nílé ròǹgbà ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ntì wa ibi tá fi àdàgbẹ́tò ìsọlẹ̀ sílé bó bá wá tó sí ń lọ àmọ́ mo wá fún yín lọ́lọ́kan òjọ̀kan lórí ìkànnì kó lè jẹ̀sẹ̀ má gbàgbé àdéhùn wa náà là mú ṣe pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mú wá lọ́lọ́kan òjọ̀kan sórí ìkànnì wa ẹ wo àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé ire báyìí lójú owó rí o ire lójú ọlá rí ire lójú gbogbo wa mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.